oògùn láti lóyún ní kíákíá fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ gbogbo nǹkan tó bá wù kó jẹ́ pé ní níjà bismillah ta'ala wàá fi dún ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n iṣẹ́ yìí ni kó wá lọ ṣe bẹ́ẹ̀ ni kódà ẹni tó ní fibroid yóò kú fibroid dànù ó finú ṣoyún fẹ̀yìn gbọ́mọ pọ̀n bá mi gẹ́ẹ̀tì bàrà ẹ̀gúsí àti ewé ẹ̀gúsí wàá sùn lóṣù ká méje wàá kó sísàlẹ̀ pot wàá gẹ́ẹ̀tì bàrà méje yẹn wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́ wàá yọ ẹ̀gúsí inú ẹ̀ dànù wàá kó lé lórí wàá bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù dídì òun ní ẹ̀rù so wàá kó lé lórí wàá bá mi gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n òyìnbó àbí àsùnrùn òyìnbó àwọn kan ń pè bẹ́ẹ̀ wàá kó lé lórí wàá wá bu omi sí wàá sè lágbo farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization táìmù wo ni obìnrin lè mu àgbo yìí wàá mu àgbo yìí ní before period kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ kó tó bẹ̀rẹ̀ sí ṣe period tó bá ń ṣe period lọ́wọ́ náà o tún lè mu àgbo yìí kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ tó bá ti parí period ò ní mu àgbo yìí mọ́ sórí bóyá tí ń ṣe àgbo yẹn tágbo yẹn bá ti jiná tán wàá bá mi gẹ́ẹ̀tì kan ohun blálà tó tóbi dáadáa níwọ̀nba wàá bá mi sọ́ọ̀sì àgbo yẹn á ti jiná tán o tó bá ti sọ́ọ̀sì wàá jẹ́ kó ṣe kí ni o á dissolve pẹ̀lú ẹ̀ má jù sí lórí iná tóró máa ru àgbo yẹn paná tán yanyan bismillah ta'ala egbògi tó dáa ni gbogbo nǹkan tó bá kó jẹ́ pé ní níjà bismillah ta'ala wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n àbáwọn tí kéèsì wọn ti gbẹnu tán wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovaries wọn ẹ wá lọ fún full package wa tó lágbára tó yẹ pé gbogbo nǹkan ló máa clear dànù wàá dẹ̀ finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 full package tó ti ní gbogbo nǹkan nínú egbògi ní India ní China ní Arab country ní Asia continent láfíríkà wa nílẹ̀ Yorùbá wa lápapọ̀ síbí ó lọ́wọ́ ayé ni wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovaries fibroid ní yeast ní PID pelvic inflammatory disease ní sperm leakage ní ovulation problem ní gbogbo nǹkan tó bá kó jẹ́ kó má conceive wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n bẹ́ẹ̀ náà la ní tọkùnrin láwọn nǹkan míì náà fún ètò ìlera bíi cancer diabetics asthma a wà ní airport road Ìlọrin Kwara state of Nigeria ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 fáwọn tí ò lágbára àbí tó ń ráyè láti contact wa la fi egbògi sílẹ̀ lọ gbìyànjú egbògi ó wà effective kó o dẹ̀ fi ránṣẹ́ ẹ̀yin tọ́lọ́run bá kún tẹ bá ní àṣà ìsí wa ẹ wá lọ fún full package láì ṣe wàhálà rárá customer ló máa sanwó delivery kò síbi tẹ́ wà tá àti ní deliver fún yín all over the world we are using the best logistic in the whole world that is DHL adẹ́n lo GIG náà àdúrà wa gbà inna li zatalila ijemiya gbogbo agbára ọlọ́run bá lónìí masalamu wa ilà lẹ́kọ̀ọ́ ọlọ́run wọlá ìkẹ́ tó ń sọ̀kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run bá fọmọ ọlọ́run wọlá ìkẹ́ tó ń sọ̀kalẹ̀ nínú táìmù tádùá máa ń gbà òun náà ni tí òjò bá ń rọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run bá fọmọ ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n wọlá pé mò ń ṣe àdúrà ìtọkàntọkàn ni ọlọ́run á ṣe kí ni o á dùn gbogbo yín nínú ẹ̀yin tẹ́ ti bímọ ọlọ́run ní pa ọmọ yín ọlá ti tóbi ọlọ́run ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run bá fọmọ ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọ́mọ pọ̀n bí akilẹ̀ ilaha illallah sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department masalam jazakallah.